ẹ̀yin èèyàn mi ẹ wo bàbá arúgbó tó ń fìdí wọ́ nínú ilé àlàpà yìí o kí ló fà á tí ayé bàbá yìí tó fi rí báyìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni wọn ò lọ́jọ́ alẹ́ ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Mami, báwo lára yín báyìí? Làbáká. Mami mò ń jẹ yín. Làbáká. Mami mò ń jẹ yín. Má jẹ́ kú báyìí o. Mami ẹ lè kú lórúkọ Jésù. Má jẹ́ kú. Ẹ lè kú mami. Làbáká o. Ẹ lè kú mami. Gbé mi lọ gbà á. Màá gbé yín lọ hospital mami. Ó kàn jẹ́ pé kò sówó lọ́wọ́ mi ni. Àìsàn yìí pọ̀ o. Owó lọ. Ẹ pẹ̀lẹ́ mami. Jẹ́ ń kú ní kú mami ẹ pẹ̀lẹ́. Tètè gbé mi lọ sọ́gbà. Ẹ pẹ̀lẹ́ ẹ ní kú báyìí ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Làbáká. Mami ṣé mọ nǹkan? Ikú mi ò mọ̀ dára yìí. Ẹ ní kú mami. Ṣé mọ nǹkan? Ẹ jẹ́ sáré lọ ṣiṣẹ́ bírí pọnpọ́n. Owó tí n bá rí ṣàjọ màá fi gbé yín lọ sí hospital. Ẹ má faralẹ̀ mami o. Mo bọ̀ nísinsìnyí o. Ṣé gbọ́? Mi ò ní pẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Mi ò ní pẹ́. Ẹ pẹ̀lẹ́. Mo bọ̀ nísinsìnyí. Ṣé gbọ́? Ẹ má faralẹ̀ o. so ìwọ náà ti rí gbogbo àwọn blọọkì yẹn bẹ́ẹ̀ yẹn so 300 blocks ló wà ń bẹ̀ so o máa kó àwọn blọọkì yẹn láti bí lọ sẹ́yìn bẹ́ẹ̀ yẹn 20 naira lẹ́yọ̀kan bẹ́ẹ̀ yẹn so 300 yẹn máa jẹ́ 6,000 naira so tó bá ti ṣe tán. sir ẹ dẹ̀ bá mi fi kún kẹ́ bá mi fi ṣe. ṣé wo mọ nǹkan tó wọ̀ kí n bẹ yìí kéré. ìtura yẹn kéré ni sir ẹ jọ̀ọ́ sir. no tó bá ti lè ṣe máa lọ àwọn máa pe àbókísìn tó máa kó pápápá. máa ṣe sir. torí ọ̀rọ̀ tó sọ fún mi para mọ́mí ẹ̀ ò yá ló jẹ́ kí n gbéṣẹ́ fún ẹ màá gbé àwọn àbókí kan ṣe ń sìn. máa ṣe. tó bá ti ṣe tán kó pè mí. okay sir. ó dáa pẹ̀lẹ́ má pẹ́ o jọ o. Yes, ta ló wà ńbẹ̀? Èmi ni sir. Ok, ìwọ wo? Tí mo lọ bá yín gbé block. Ok, ó yá wọlé má bọ̀. Ẹ má bọ̀ ń ta sir. Wọlé wá síbí kí ló ń ṣe? Súnmọ́ bí kí ló ń ṣe ẹ́? Báwo ni ṣó wà? Àdúpẹ́ sir. Mo ti kó àwọn block yẹn tán sir. Ok, o ti parí ẹ̀? Bẹ́ẹ̀ni sir. That's good. Èló ni mo powó yẹn náà? 6,000 ni sir. 6,000 naira. That's good. Ọmọ ọkọ tó máa ṣẹlẹ̀ máa fún ẹ ní 6,000 yẹn máa tún wá fún ẹ ní 10,000 sí ẹ ṣeun sir ó jẹ́ 16,000. ẹ ṣe gan sir o ẹ ṣe gan sir o. no má ti tí náà máa dá o ẹ ṣe gan sir. àmì fàdúrà lẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ó mọ̀ pé òyìnbó ní nothing goes for nothing. kò yé mi sir. torí 10,000 tí mo fẹ́ bẹ̀ fi kún yẹn. Ó wù mí kémi àti ẹ̀ka jọ ó ti yẹ. Sir, nǹkan tẹ̀ ń sọ ò yé mi sir. Kò yé ẹ báwo sọmọ kékeré ni ẹ ni. Kò yé mi sir. Àsìn kémi àti ẹ. Sir, ẹ jọ̀ọ́ sir, ẹ kàn fún mi ní 6,000 naira yẹn lásán. Kí n tẹ̀ sáré lọ gbé màmí lọ sí hospital, ẹ jọ̀ọ́ kí n tẹ̀ ògùn fún wọn, ẹ jọ̀ọ́ sir. Ẹ má ṣèyọnu nípa 10,000 yẹn mọ́ sir, ẹ jọ̀ọ́ sir. Ṣé wọn dé iléeṣẹ́ rí ni ọ̀dẹ̀ ń ṣe bí ọmọ kékeré ṣé o rò bí ṣé 10,000 naira náà wá jọ ọmọ kékeré owó ni. Mi ò kí ń ṣe yẹn sir, ẹ jọ̀ọ́ sir, má bínú sir. Sùn sí bí. Sir, ẹ jọ̀ọ́ sir, mi ò kí ń ṣe irú mi ò kí ń ṣe ìbá yẹn sir. Ṣé ọmọ kékeré leléyìí ni. Mi ò kí ń ṣe ìbá yẹn sir. Bàbá yìí. Ìwọ ọmọ yìí ó dùn o ṣé gbogbo nǹkan tó gbé sára rẹ̀ tó tẹ̀ fẹ́ kí n débẹ̀ rárá. Ẹ wo ẹ fi mí lè jàre. Kí n fi ẹ́ lẹ̀bi báwo. Owó tẹ fẹ́ fún mi owó iṣẹ́ tí mo ṣe. Ó ti yé mi lọ ṣe bí 6,000 àbí. Bẹ́ẹ̀ni. Ok mo dẹ̀ promise ẹ ní 10k ọmọ kan tó máa ṣẹlẹ̀ tó bá di ọ̀túnla kó pè mí. Ọ̀túnla báwo sà? Ṣé bá sọ fún mi pé máa fún mi lówó ni tí mo ti fọkàn sí pé tí mo bá tiẹ̀ gbowó yìí o máa fi gbé màmí lọ sí hospital. Mi ò kí ń ṣe irú iṣẹ́ báyìí mi ò rẹ̀ kí ń ṣe ọmọ bẹ́ẹ̀ torí nǹkan tó dé ló jẹ́ kí n wá ṣiṣẹ́ yìí.
owó tèmi náà expect kò tí wọlé, tó bá ti wọlé pè mí lọ́túnla. Nǹkan tó tẹ̀ ń ṣe yóò dá sá o. Kí ni mo ṣe ṣó fẹ́ máa ṣe kinní ni? Ó yá gba police station lọ sí station kó lọ rìpọ́ọ̀tù pé mo bẹ́ẹ̀ ní kinní. Ṣé mi lọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ máa bẹ́ẹ̀ ṣe kinní ni? Ó dẹ̀ ń sunkún kinní kó ń bí jáde. Ọlọ́run á dá o sá, ẹ rántí pé ọ̀la wà, Ọlọ́run á dá. Kúrò níwájú mi kó lọ ṣé wọ́n ní kinní. Ọlọ́run á dá ni wọ́n ru blọ́ọ̀kù kiri nìyá ìsìnkì tó rówó gbé lọ sí hospital. Kúrò ń bí bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyẹn. Nǹkan tó dé ló jẹ́ kí wá ṣe, ṣùgbọ́n ẹ máa rántí pé Ọlọ́run á dá. Ẹ máa dé Ọlọ́run á dá. Kúrò ń bí jẹ́ kí Ọlọ́run lọ dá. Ọlọ́run á dá fún yín. Rówó gbé ìyá ẹ lọ sí hospital àtúnwò pé kinní. Ìyá ọmọ yẹn àbí mo ti fún ẹ lọ́wọ́ ni. Àbí èmi ìkà. Àbí mo ti fún ẹ lọ́wọ́ ni. Ìyá ọmọ yẹn dẹ̀ dùn ó. Mami. 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 Ẹ má ṣe báyìí. Mami. Mami, ẹ já lọ sí hospital. Ẹ já lọ sí hospital, ẹ má ṣe báyìí. Mami. 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 Àgbàdo padà fi mí lẹ̀ lọ. Mami. 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 Ṣé ẹ ti wá rí ayé báyìí o? Gbogbo àwa ọkùnrin tá a láǹfààní láti wo fídíò yìí, àwa obìnrin tá a bá láǹfààní láti wo fídíò yìí náà, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká share pẹ̀lú àwọn ọkọ wa o. Ṣé ẹ ti wá rí ohun tó ṣẹlẹ̀ sí bàbá yìí? Nígbà tí agbára wà lọ́wọ́ rẹ̀, ẹ wo nǹkan tó ṣe fún arábìnrin yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti ṣerú ìwà báyìí sí àwọn obìnrin tó jẹ́ wípé tí obìnrin ti ṣépè fún, tó jẹ́ pé ọjọ́ alẹ́ wọn rádaràda báyìí lórí o. Gbogbo ẹni tó bá ti ń pa obìnrin lẹ́kún lọ́nà kan àbí òmíì, ó ṣeé ṣe kọjọ́ alẹ́ wọn kó rí báyìí o. Ọkùnrin míì bàjẹ́ á ní òun ti lo agbárí fún ọmọbìnrin yẹn, òun kàn lọ jẹṣẹ́ ṣeré ni, òun kàn ṣe báyìí ṣeré, á ṣe tán inú rẹ̀ á máa dùn, á wò pé òun ti jẹ lọ. Ó ti gbàgbé òwe Yorùbá tó sọ wípé bí ogún bá jẹ lọ ọgbọ̀n á jẹ bọ. Ẹ̀yin náà wò láti ìgbà tí bàbá yìí tó ti wúrú ìwà yẹn tó rí pé ara ìyá arábìnrin yìí ò yá, ó tó wá promise ẹ̀ lówó tó dẹ̀ mọ̀ wípé òun ò ní san owó yìí. Lẹ́yìn ìgbà tọ́mọbìnrin yìí ti bá a ṣiṣẹ́ tán, ó tún bá ọmọbìnrin yẹn ó tún bá a lájọṣepọ̀. Lẹ́yìn ìgbà yìí ló tó wá halẹ̀ mọ́. Ẹ wo bọ́jọ́ alẹ́ rẹ̀ ṣe rí. Ṣèbí búlọ́ọ̀kù lọmọbìnrin yẹn bá kó ní ilé lọ́jọ́sí, òun ló dẹni tí kò nílé lórí mọ́ yìí o, tó ń sùn nílé àlàpà. Gbogbo àwa ọkùnrin tá a rí fídíò yìí wò, ẹ jẹ́ ká ṣọ́ra o. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ẹ jọ̀ọ́ gbogbo àwa tá à ń wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́, ẹ má gbàgbé ẹ bá mi share fídíò yìí kí àwọn èèyàn kí wọ́n lè kọ́gbọ́n bẹ́ẹ̀. Ọwọ́ yín tẹ́ fi ń share yẹn lágbára Elédùmarè, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o, ẹ ò ní fi gbóòkú ọmọ sí o, lórúkọ Jésù. Ẹ wò ó, ṣe ti rí báyìí àwa ọkùnrin, ẹ jẹ́ ká ṣọ́ra o.